Ó dàbí pé àwọn áńgẹ́lì Ọlọ́run kan wọn ní iṣẹ́ kankan tán ṣe tàbí kó jẹ́ pé iṣẹ́ tó Ọlọ́run rán wọn ló máa jẹ́ wọn. Kí ni mo ṣe torí Ọlọ́run? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Mo ti ń sùn. Actually mo lọ síbi wedding kan ní lójú oorun. Mo ti wà ńbẹ̀ àti ń jó àti ń jó. Wọ́n sá sáfù àwọn èèyàn, wọ́n ti sáfù àwọn tó wà ní tébù ọ̀dọ̀ mi ló ń jẹ́ tán. Mo sá fọkàn sí pé okay o, Ọlọ́run tèmi náà ó ṣe é ṣe kí n tó lọ. Mo kàn rí tán gbé chicken tuntun bọ̀ lóòótọ́ àti fried rice. Wọ́n bá mi bù sínú àwo tó tóbi. Inú mi ti dùn, wọ́n ti gbé síwájú mi báyìí. Àwọn áńgẹ́lì yẹn tán jí mi nígbà tó jẹ́ pé àwọn aláǹgbá ń ṣeré pá lójú window, wọ́n jí mi nígbà. Àwọn ajá ń gbó lẹ́yìn, wọ́n jí mi nígbà tí mo ṣe gba oúnjẹ yẹn báyìí àti chicken yẹn tí mò ń wò tí mò ń dọ̀ fún tòló. Kò tí ẹ yé mi síbí tán fún mi, ó wá dọ̀tí mo ní ẹ bá ń fomi sin síbí inú o. Kí wọ́n tó sin síbí yẹn tán, nǹkan mọ́ tó ṣẹlẹ̀. Ọkàn yájú náà ni. Why? For what reason? Sáyé bá mi ṣe wọ́n ni torí Ọlọ́run, sáyé bá mi ṣe wọ́n ni.